ẹ̀yin ìran mi ìdánde ṣẹlẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ìyẹn náà sọ wípé ìdánde happen ó ti ń ṣẹlẹ̀ báyìí as e dey pain them e dey sweet us as e dey sweet us e dey pain them awí fún wọn tó ṣùgbọ́n wọn ò gbà ó kọ̀rọ̀ náà tó dà báyìí ó ṣùgbọ́n wọn ò gbà ó wọn ò kúkú nígbà wọn ò fẹ́ níwọ̀n ìgbà tí wọn ò ti gbà tí wọn ò fẹ́ ohun tá a bá fi juni lọ ẹnìkan kì í fi hàn yàn ṣe bórílẹ̀-èdè nàìjíríà tá a jọ wà yìí náà ni àbó mi títí táwọn fi lọ sórílẹ̀-èdè wa ẹ̀yin mára balẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ wò ó Sultan of Sokoto ó ti pariwo síta ẹ jẹ́ tún jókòó mi jókòó gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ farabalẹ̀ bọ́ọ̀bì ẹ wá gbọ́ kí láriwo nǹkan tó pa síta nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ gbọ́ gbogbo ẹ̀ ariwo eléyìí ó kọjá bẹ́ẹ̀ eléyìí náà pè ní pìtìpìtì ayé ẹ gbọ́ mi tó bá sọ pé pìtìpìtì ayé kí wàá ní pìtìpìtì ayé tó mọ èyàn ẹsẹ̀ yóò lé ní ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ ni mo gbé wá bí bàbá ìṣúná bí tá a máa yà sí mo fi lè náà ẹlẹ́ẹ̀kejì làwọn eégún túta ẹnìkan sọ pé bóyá eégún olóòlù rárá o àwọn eléyìí ṣe eégún olóòlù wọn ò rírú ẹ̀ rí látijọ́ tí wọ́n ti ń kàmpéènù ẹ wàá wo ibi tó ti ṣẹlẹ̀ kì í ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ Haúsá lọ́hùn ló ti ṣẹlẹ̀ tí àwọn eégún tún síta wípé tó àwọn ń ṣe kàmpé ta ni wọ́n kàmpé fún ẹ gbọ́ gbogbo ẹ̀ lórí ètò ìgbà tí inú wa bí wọn tán dáadáa ṣe ìgbàgbé pé ìròyìn kan jáde tó ń rìn yàn nípa arábìnrin Wàsílà èyí tó lóun tán lọ wo eégún olóòlù nìbàdàn tó jẹ́ pé ó dogun dọdẹ sí i lọ́rùn ẹ wò ó yẹn ní tàn yín níbo ni wọ́n bá sàlẹ̀ lédè ṣé ìwà wo olúborí ẹ̀ àwọn ará bíi tó ń kọjá àyè wọn àwọn ti lọrin a sì gbọ́ pé àṣẹ wá látòkè pé kí wọ́n lọ gbé ta lọ lọ́hùn wá ẹ gbọ́ ẹjẹ́ á bẹ̀rẹ̀ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú dédé àsìkò ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsán òní ọjọ́ ajé lágbára lọ́wọ́ Ọlọ́run àjọ rájẹ jẹun ẹ káàbọ̀ sórí ìkànnì wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí Táíwò ló kọ mi Adésínà ló kọ bàbá tó bí mi lọ́mọ Pavilion TV gbogbo ènìyàn máa pè mí tẹ́ ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá ti kalẹ̀ sórí ìkànnì yìí òdodo ọ̀rọ̀ ń bẹ ń bí kọ̀ọ̀fàmù ní apá àti wòrè ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Sultan of Sokoto kí n máa fi hàn yín kẹ́ ẹ gbọ́ pé bàbá yìí bó ṣe sọ Sultan of Sokoto on a live TV says kí ló sọ nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá bàbá yìí lẹ́nu wò ẹ gbọ́ kí ló sọ Sultan of Sokoto pariwo síta ni ó ní whether you like it or not. Kí la máa ṣe whether you like it or not. Tinubu must do what? Kí ni Tinubu ṣe? Kí ni ìran Yorùbá ṣe fún bàbá yìí? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ wọ́n? As the 20th Sultan of Tinubu must continues to uphold do values of peace, kí ni Tinubu gbọ́dọ̀ ṣe? Ẹ máa bá mi bọ̀. stirring Must up create. the Muslim community with wisdom and peace. Ṣé ẹ gbọ́? A Fulani commission. His legacy is not Ẹ gbọ́? only a continuation Fulani commission and put Sharia into law. Tinubu ní àfàrú. Ní bàbá Tinubu bá láfàrú gbogbo ẹ̀ ni wọ́n gbé yín débẹ̀ ní ìran mi bẹ́ẹ̀ ṣe ń fara balẹ̀ bá mi bọ̀ èyí pé kí Tinubu ó dá commission Fúlàní lẹ̀ láti tìkọ́ ṣe nígbà àwáṣẹ nígbà tí ìran Yorùbá ilẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ tí wọ́n ka Fúlàní mọ́ wa wọ́n gbé yín débi ìròyìn yìí òun mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ dákun ẹ máa bá mi share ẹ máa bá mi share torí ìtàn ń bẹ pé kí Tinubu kó fún àwọn ní commission ìyẹn commission Fulani commission bá a ṣe ní Niger Delta commission South West commission
north east àbí nǹkan àbí north commission àbí nǹkan kan náà kó jọ rẹpẹtẹ bẹ́ẹ̀ kí Fúlàní náà wá ní commission tiẹ̀ káwọn lè bá a ní agbára láti empower fún àwọn bandits bẹ́ẹ̀ kí wọ́n gbé sàríà wọn ò gbọ́dọ̀ yọ sàríà kúrò nínú amendment tí wọ́n ń ṣe ọ pariwo síta ni o ni mo fi sọ pé jìpìtìpìtì ayé ti dé báyìí nothing and nothing dà pé ẹ̀rọ gbọ́n dá sí ẹjẹ́ ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ kẹ́lẹ́ mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ ó jẹ́ kó yé ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé toast nìyẹn náà anyway àwọn pé téèyàn bá fẹ́ kí ìwé bá fẹ́ gbà kan lọ́wọ́ èèyàn ó ní Tinubu is our choice tí n bá ti kúrò lórí ọ̀rọ̀ Satan of Sokoto wọ́n gbé yín lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ní kí wọ́n lọ mú ta lọ́lọ́hún kí wàá ta lọ́lọ́hún sọ ló fi dogun pé ẹ lọ àrẹ́sì ta lọ́lọ́hún ẹ̀ṣẹ̀ wo lọ́ṣẹ̀ ẹ̀yin mùsùlùmí Fàlátìtì tẹ̀fì ní kọ́ lọ́hún ẹ̀fìyàn lẹ̀ mú bọ̀ ẹ̀já kọ́kọ́ sọ̀rọ̀ lórí Satan of Sokoto yìí ẹ gbọ́ ẹ̀yin yẹn Yorùbá àǹfààní wo ni ṣẹ̀ríà fẹ́ ṣe fáwa àǹfààní wo ni Fúlàní commission ló fẹ́ fún àwa ìran tiwa àwọn tó kàn mí tèmi nìyẹn tó fi di pé ẹ̀ ń sọ pé nígbà tí ìjọba yín wà ń bẹ̀ kò dá South West Commission ọ̀lẹ̀ Niger Delta tó ti wà tipẹ́tipẹ́ náà ni wọ́n ń finance lọ ó dìgbà tí wà ní ìsìn ìran yìí kìí ṣe dá ìbọn ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n lẹ dá ọgbọ́n àríkèrèkè àyídáyídá ẹ̀dá mẹ̀yà ti àlàálẹ̀ empower àwọn fún wọn security mo máa ń sọ pé ó dà pé orí àwọn ọmọ Yorùbá tí wọ́n bá ń gbọ́ wípé ìrù ẹkùn ní ìsìn tí wọ́n bá ń bá wọn kọ̀ndẹ́ẹ̀mù ìrù ẹkùn ọpọlọ wọn ò pé àbí kí wọ́n tú àyà orí wọn nígbà Buhari wà ń bẹ̀ òun ni Muyideen Bádéjọ àbí kílẹ̀ ń pè lọ́bẹ̀rẹ̀ Miyetti Allah tó kó ìbọn fún wọn tó dá Miyetti Allah security outfit ilẹ̀ Buhari ọmọ sọ nǹkan kan fọdún mẹ́jọ ara àwọn ilé ìlú graduate ni wọ́n expand ni wọ́n dá lágbára tó fi di pé wọ́n láǹfààní àti handle sophisticated weapons léyìí tí irú àwọn Màlàmí tí wọn ò lè sọ pé àwọn ò mọ̀ sí. now ẹ gbọ́ pé ìrù ẹkùn wá dé nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó fọwọ́ sí àwọn kan ké àwọn pariwo ìwọ ọmọ Yorùbá náà wà bẹ ọmọ àlè ní Ògún ọmọ àlè Satan of Sokoto ń pariwo lọ́wọ́ báyìí wípé kí Tinubu ọjọ́ pé kó má bínú ohun tí wọn bá ṣe sí ó ní kí bàbá Ṣèyí bàbá Fọláṣadé ọkọ Olúrẹ̀mí kó jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ kó lọ mú sùúrù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe wà wọ́n rèé nínú ìwé ìròyìn wípé kí ó lọ mú sùúrù ní títí tẹ̀lé àwọn tẹ̀lé ní ti dídìbò fún àwọn máa fún ní àtìlẹ́yìn pé lóòótọ́ lòun ti kọ́kọ́ wò pa àwọn ò ní gbà á mọ́ kó wá lẹ́ẹ̀kejì ṣùgbọ́n kó lọ mú kó fọkàn balẹ̀ àwọn máa fún láyè kó padà wá aṣọdún mẹ́rin ẹ̀ tán àti wípé ohun táwọn ó sì fi ṣe é rèé kó lè fún àwọn ní Fúlàní commission kó dẹ̀ lè bá wọn make sure pé ṣàríà ò kó nínú kínní ṣùgbọ́n wọ́n ti dá a lóhùn pé mọ̀dákẹ́ má tún sọ bẹ́ẹ̀ mọ́ ó ti wà nínú òfin àwa ìran mẹ́ta àbí mẹ́rin àbí mẹ́fà lájọ ní Nàìjíríà ìran kan ní ṣàríà kò fẹ́fọ̀ àwa àyókù kò sí reason tá a fi lè gbà á kò sí reason ọ̀rọ̀ ó ṣe ṣàríà pé irọ́ ni wọ́n ń pa òun ló kó bá ọmọ tí tó lọ wo eégún nìbàdàn
ìròyìn ti wá ní ìsìnkú àwọn kan sọ pé ó ti kú àwọn kan sọ pé kì í kú ó sì wà ń bẹ àmọ́ ràdàràdà ẹ̀ kọ́ ta ló sọ fún pé ò ní kú ó lè wà híìlì ó lè ní àlàáfíà díẹ̀ yọ padà torí má ṣe is má ṣe nínú bíbélì ìwé mímọ́ ohun tó ò gbọdọ̀ ṣe wà ń bẹ nínú àlùkùránì alápọ̀nlé ohun tó ò gbọdọ̀ ṣe wà ń bẹ tó jẹ́ pé ìyẹn bá ṣe yóò yíwọ́ kí ni wọ́n wá ní ta lọ́lọ́run sọ ṣe tó fi dogun pé ẹ la mú wá ẹ la so lẹ́sẹ̀ wá ẹ lọ dín pàápàá wá láti bó síbò ẹ gbọ́ nǹkan tí alàgbà ta lọ́lọ́run sọ ìyẹn tẹ́ ẹ mọ̀ sí bàbá oníṣẹ̀ṣeun ó ní nǹkan kan tó sọ sí àpáàpá àwọn mùsùlùmí Ìlọrin Usmanu àbí US Islam ló pe rẹ̀ òun rèé ẹ gbọ́ mò ń padà bọ̀ òun rèé. bóde US mọ̀rù lẹ́yìn àtàjà bẹ́ẹ̀lì bóde wọ́n ti ń jí wọn gbé ìpínlẹ̀ Kwara ẹ wo arábìnrin yìí wọ́n gbé arábìnrin yìí pẹ̀lú ọmọ mẹ́ta wọ́n gbá arábìnrin yìí lẹ̀ wọ́n gbọ́ ọmọ mẹ́ta lọ olóṣèlú olówó gbà yìí lẹ̀ ẹni rọ ẹ̀yìn US mọ̀rù lórí ẹ̀sìn mọ̀rù lẹ́yìn àtàjà bẹ́ẹ̀lì bóde wọ́n ti fẹ́ parí tán lọ rí ó wá kígbe ẹgbàwá olóṣèlú ẹgbàwá òpónú asọmọgbé US mọ̀rù Adébọ́lá Àjàlá ìwọ náà bóde tí yín ò ní da ẹ̀yin wèrè ó ní wọ́n parí hun wọ́n pariwo ẹ̀pẹ̀wá ẹ̀mí ẹ̀ ó tásìkò tẹ́yìn kò ní dá sí mọ́ Gàmbàrí pa Fúlàní lọ́jọ́ lọ́rọ́ yín kọ̀lẹ́jọ́ nú Gàmbàrí pa Fúlàní ní kọ̀lẹ́jọ́ nú ẹ̀yẹ kí bá dìtì ọmọ jí yín gbé wọ́n pariwo ẹ̀mí ẹ̀yìn tó jókòó bí ara ọ̀gbẹ̀mọ̀ bí ẹ jókòó rí iṣẹ́ àní tí gbogbo yóò ní dẹ̀ ẹ̀jọ́ ní jèrè ó ti tásìkò ẹ mọ́ pariwo jáde mọ́ ẹ tẹ́ fẹ́ pariwo fúnra yín lẹ́jà fúnra yín ẹ lọ bá ẹ́míà ẹ mọ́ lọ sí ààfin ẹ́míà yín ó ti tásìkò tẹ́ ẹ mọ́ pariwo ẹ mọ́ kò lè ṣàdé gbòó mọ́ US mọ́ ru yín tí wọ́n ràkòràkọ̀ bíi fake dollar US mọ́ ru tó dàbí ẹ̀rẹ́ tí ń yàgbẹ́ ẹranko ó ràkòràkọ̀ bí owó tàrẹ́ náà tí ò lẹ́yẹ inú kántáfìtì fòníkúfòlàndé US mọ̀rù àṣíwòdì ó padà ṣàṣìṣe ìmọ̀kún US mọ̀rù ó padà ṣàṣìṣe olùọpọlọ ìṣẹ̀dẹ̀ Ìgbòho lẹ́jọ́ wòlé ti rọ́dún power line US mọ̀rù ó ti rọ́dún power line rọ́ọ̀lù bá bu ọ̀yà ó ti rọ́dún bá bu ọ̀yà ẹ wo ọ̀rọ̀ yìí ẹ̀yìn padà fi ṣàwádà ní tó tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọmọ Kámílà táwọn ará Kwara State máa ti wá táyẹ pé ẹ̀yin ẹgbà wá o wọ́n ti jí wa gbé o wọ́n ti pa ọ̀rọ̀ ọmọ Kámílà nísìn ẹ wá pé olóyè Sunday Igboho lẹ́jọ́ wọ́n rí wèrè yín sá ẹni wọn ò jẹ́ ká ẹni tá ìdókè òdòmọ̀ dúró dé yìí tá fẹ́ tó di wèrè olóyè Sunday Igboho ó wá síbẹ̀ yẹn wọ́n fìfẹ́ hàn àyè báwọn bóyá ẹ̀mí àdìgbòlugi yín ni ó lórí àwọn US mọ̀rù àwọn lọ́yà chájà ń bèèlì àti asọmọgbé rẹ̀ ajálẹ́yìn lọ́yà Adémọ́lá Àjàlá wọ́n máa lọ kóòtù ẹ̀rẹ́ Sunday Igboho àfihàn ìwádìí ẹ̀wọ̀ ẹ̀mọ́jì ń gbókò lọ lérò ẹ̀jẹ̀ ẹ̀kọ́ orí tó ṣẹlẹ̀ gan tínú fi ń bí mi nígbà máa tí wá sọ̀rọ̀ olóyè Sunday Igboho náà wọ́n tún máa pè ẹ lọ bá ẹ̀mí àyẹ̀wò ìṣìà ẹ lọ bá yóò bá yín pé gómìnà lu yín ẹ máa dọ́rọ̀ ara yín gbọ́ àwọn ààrẹ Yorùbá ti jà fún yín tó ẹgbẹ́ tó ṣẹlẹ̀. aago mọ́kànlá wọn ká wọn mọ́lé wọn bá jálẹ̀kùn ọmọ mi àgbà wọn kọ́ gbé wọn ti sọ lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti lù rédèrèdè wọ́n bá wọ yàrá kejì ara tèmi náà wọ́n bá kó gbọ́ ọmọ jáde àwọn ọmọ mẹ́ta wọ́n bá kó wa síta wọ́n lùlù wọ́n lù wá sá lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́ owó tó wà lọ́wọ́ wọ́n ti gbà ẹkú ti gbà kò sí mi mọ́ a bá ń bẹ̀ wọ́n bá àtẹ̀mí gan ni wọ́n kó lọ n kò di pé ìṣubú tán fipá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀ tí bá tó sọ́rọ́ dìde sí ìlọ tí mo tún dànù àtàwọn fẹ́ kan òkè odò kan wá ní kí n jòkó báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn fọ́sẹ̀ tó dìde sí mi nù pé kí ni ìjókòó mi tó ń sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n
wọ́n ṣe ń sọ lóríṣiríṣi lọ́ba tó fi pa gbé mi dìde ní ìṣe ń lọ báyìí tí mo tó rẹ́ lulẹ̀ ìkànnì wọn ìkànnì ọ̀dà kan fèmí lẹ́ẹ̀kẹ́ padà sẹ́yìn àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ti kó lọ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ ọba àlọrin lọ́kàn àmọ́ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi kò ní bàbá mọ́ èmi nìkan náà ló kù tí mo gbọ́ ẹ ṣàánú mi tó lọ lọ́wọ́. ṣe ẹgbọ́n tóbi ní sọ ó ní wọ́n gbà tó ní pé obìnrin ò lè rìn mọ́ wọ́n wá káwọn mẹ̀mẹ́rẹ̀ẹ́ta lọ nígbà tí ó sọ̀rọ̀ sẹ́gbọ́n tó sọ ẹ̀rọ ààrẹ rí ìgbà wá Rasaki Ramoni àbí ló kọ ìwọ náà gbà wá ẹ gbà wá àwọn kan ló wá jọ sí Sunday Igboho gbà wá Gàmbàrí pa Fúlàní ni àwọn ọmọ ìyá yín inú ẹ̀sẹ̀ òsì làámù yín ló ń pa yín ẹ padà jáde fúnra yín lẹ́jà fúnra yín wọ́n ṣe protest. ẹ protest tààrà fúnra yín lẹ́jà sẹ́rí lórí gẹ̀rẹ́ ọba lórí bàbá ti lọ jókòó jẹ́ wọ́n ti fún bàbá wí sí à wọ́n ti bàbá kì í báyìí ní níbo ni ó ti gbà yín in tó yẹ kẹ́ẹ̀rẹ́ ẹ̀ẹ̀rẹ́ ẹ lágbára àti gbé us mọ̀rù olójú bẹ́ẹ̀bẹ́ẹ̀ bí ìfìtílà owó ràkọ̀ràkọ̀ràkọ̀ràkọ̀ bí àbùkù ọmọ in tó tí fòdì kúrò láńdé àti ìdìdì ní òpónú kejì ẹ̀ wọ́n ti bàbá yín tẹ́ wá pè ní ìsìn ẹ̀mí àyín kò rówó oúnjẹ fún us mọ̀rù kó fi jẹun nígbà kéèsì ta lọ́lọ́run tí wọ́n ṣe ń jọ sí us mọ̀rù ojú kóòtù ojú ẹjọ́ ni ó lọ kóòtù ló dákú ó sùn bí ẹ báyìí ní bí òkú ọmọ ọ̀bọ tó yà kàfẹ́ báyìí bí òkú aláǹgbà wọn ò rówó tẹ́ẹ̀ fi jẹ́ nǹkan ráyé yín wọn ò rí fún yín àwọn tí wọ́n ń gbé us mọ̀rù dìde tẹ́ ń gbé Adémọ́lá Àjàlá òkú ní ọmọ ọlọ́run lọ́gbọ́lọ́gbọ́ bí kéèyàn sádà sí kọ́bẹ́ méjì tí wọ́n gbé dìde wọn ò rówó tí wọ́n fi jẹun ò rí fún wọn ṣùgbọ́n wọ́n lè pa wọ́n ọ̀nà ẹ̀mí àyín tí ó fòdí tí fòdì kú fọ̀làndé wọn lè pa wọ́n ọ̀nà wípé bẹ́ẹ̀ni ilé ẹ̀ sáàjì ẹ̀ sí kóòtù wọ́n lè pa wọ́n ọ̀nà Ìgbòho ẹ̀ sáàjì ẹ̀ sí kóòtù ẹ̀ lọ kóòtù tẹ́ bí ìbáyé pé orí ibú ń bá yín jẹ́ pé èpè jáyìn ó jàrán yín bẹ́ẹ̀ pé orí ibú tí ó ṣe yín ó ṣe yín tán tún mọ́ ọmọ lọ orí ibú ṣe yín ẹsẹ̀ ìdí owó ẹ̀tún gbà sẹ́ńjì pọ̀ èwo nu gbogbo àwọn tá à ń pè yìí Rasaki Ramoni dàwa èwo nu wọn ló gbọ́ igbe yín látijọ́ yìí olóòsàn ìbò wá gbé láti bí ó gbọ́ igbe yín níjẹ́ olóòsàn ìbò tó ti wọ̀lú ní láti bá ọmọ Fúlàní Fúlàní mọ̀ jẹ́ jẹ́ olóòsàn ìbò ti wọ̀lú ní láti bá ọmọ Fúlàní olóòsàn ìbò wá wọ̀lú àìmọ̀sí láwọn wèrè us mọ̀rù ẹ̀sà ìbò yẹn mọ́ ṣe sẹ́mọ́ nígbà tẹ́mọ́ tí ẹyẹ bá rọ́ọ̀lù power line ẹmọ̀ kò yóò sì gbùdùgbùdù wà lẹ́ni wọ́n rí ó wá dúró kọ́ọ̀tù yóò àgbógó ojú yóò mọ̀ wò ràkọ̀ràkọ̀ yóò mọ̀ wò ràkọ̀ràkọ̀ bí ẹni sọ̀bọ̀ buhari òpònú Adémọ́lá Àjàlá náà yóò náà tẹ̀lé àwọn ọ̀rọ̀ òfò ẹ wá lọ rọ́ọ̀lù power line ẹ rọ́ọ̀lù gbàgbọ́ ọ̀yà Sunday Igboho kí ló sẹ́nu Igboho ẹ fẹ́ lè fi sẹ́ àfẹ́ lè fi sẹ́ má wàá lò wá mọ́ ẹ mọ̀ bọ̀ kóòtù Sunday Igboho ní àmúwá ẹ ti gbádùn ni ọba yìí tẹ́ ẹ pẹ̀lú lórí yìí ẹ̀mí rẹ̀ ò gbé kò tó bẹ́ẹ̀ òun fúnra rẹ̀ ò tó bẹ́ẹ̀ kó wá ní kí Sunday Igboho kàn mọ́ bọ̀ kò tó bẹ́ẹ̀. Àjànàkú ò lẹ́kan ọba tí ò mẹ́rin sọ tí ì jẹ bẹ́ẹ̀ ni Àjànàkú ọba tí ò mẹ́rin sọ tí ì jẹ ìlú Sunday Igboho rà pé ẹ̀yin ẹ̀mọ́ ọba Sunday Igboho ó wá wà lùgbà ó fẹ́ gbadé lórí ọba yìí. bẹ́ẹ̀ sọ ara ti wà nílẹ̀ o. wọ́n wá gbé bẹ́ẹ̀ sì di wọ́n gbé bẹ́ẹ̀ sì lẹ́fọ̀ lórí Sunday Igboho. wọ́n
wọ́n gbé bẹ́ǹsì àwọn ọmọ ẹrú wọ́n gbé lélẹ̀ fún ọmọ ọba. wọ́n gbé lélẹ̀ fún ọmọ ọba bẹ́ǹsì àwọn ọmọ ẹrú sẹ́yìn kiri ẹdún ní kílẹ̀ mọ́ ń jẹ yóò ná àṣẹ ó wà ní etí àkẹtẹ ẹ mọ́ lọ́mi lọ́nu tí mo yí lórí ni ṣé bóyá ni ló wà lórí yìí wọn. abẹ́ wa mu tí yóò. abẹ́ àmú tí yóò ẹ wá tàṣe àgẹrẹ sọ́dọ̀ lé Sunday Igboho. ẹ mú ẹ kí ẹran bí ó rẹ̀. ẹ mú ẹ kí ẹran bí ó rẹ̀ ni. àti táwọn Fúlàní tá ti gbọ́ kọ Sunday Igboho báyìí ìdààmú sì bá wọn ní ìdààmú rí. àgbàkóde nù. àgbàkómọdé tá ti gbọ́ kọ Sunday Igboho àgbàkómọdé ni ó gbé eléyìí ọmọ fi nǹkan ṣe wà. ó tí gbogbo wọn fi mọ̀ pé ọ̀rọ̀ pé Fúlàní bandit yìí ọ̀rọ̀ ọ̀nù ilé ni àárín ara wọn ní. nígbàtí mo lé àwọn èèyàn kan wà wọ́n ní mí lára ará àtàkùn wà rò pé àwọn tẹ́ni mi tó ní ọ̀la ìmọ̀lẹ́ bá pa wọ́n ará àtàkùn wá dé pípọ̀ fẹ́ bá mi pa àwọn tó ní mí lára èmi náà tí wọ́n sọ fún àtà pé ará àtà èyí mọ̀ lọ́jọ́ mọ̀ kò bá mi ò fẹ́ ẹ̀yin ẹ pariwo kí Sunday Igboho gbà yín Sunday Igboho tún wá ẹ tún gbé lọ kóòtù Sunday Igboho àyọjú sí kóòtù yàbí àbí yóò gbogbo àwọn tẹ́ ẹ máa ń lọ gbé yàn tẹ́ ẹ bá ti rí wọn lọ gbé Sunday Igboho ẹ̀ ní sórí rẹ̀ ìgbà kẹlẹ pé ṣe mọ tí wọn ní ti kiri kan ṣe kẹtẹló tí ó tẹ. tí Sìgìdì yóò bá tẹ yóò ní wọn gbé olódò lọ́wọ́ ẹ. tí Sìgìdì bá yọ sí ọtẹ yóò ní ẹ̀dá kun ẹgbẹ́ mi lórí mo fẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ sì fi ẹ̀ tọ́wọ́ èrè àfọ̀kúngò ó dúkọ̀ tí kẹ́rẹ́ ti kẹ́rẹ́. wọ́n fẹ́ gungi eré kọjá ewé. wọ́n ti rí kọjá ewé báyìí wọ́n ti rí sẹ́wọ̀n wá ti rí kọjá ewé. ẹ wá lọ kóòtù eré Sunday Igboho wọ́n fẹ́ gbadé lórí ọba yìí wọ́n fẹ́ gbé bọ́ Ìlọrin ìlú kò sẹ́bọ̀ ń lọ ni Kùránì yìí ò ṣe gbà ìlọ́wọ́ báńdíìtì ṣé bí Kùránì kan ti hàn kíkún tó gbé yín gbé wọ́n bá pa ibi báńdíìtì bá pa yín ní Kùránì wọn kè. ẹni tó ń gégi ń gbòòrò ní tó dún kékeré táwọn olóró bá ka mọ́ bẹ́ẹ̀. yóò lágé mọ ẹ̀yin US bọ̀rù ẹ ti gágé mọ lọ sọ fún mi àyìn ọba ara ọgbẹ mọ ẹ ti gágé mọ Sunday Igboho tẹ lọ́hùn ẹ ti gágé mọ ikú ti ka yín mọ́ bẹ́ẹ̀ tí wọ́n ti bí kankan nù yín dáa àwọn olóṣèlú ẹ̀mọ́ lónà tẹ́ fi mọ́ jiyàn gbé ibi ìkankan tó bá ti bí nínú yín dáa ààrẹ ti yín tẹ́lẹ̀ bá ti wá pẹ́ jòrò Sunday Igboho gbogbo yín èmi máa jẹ́ ń ṣépè àbí àmì ìṣépè pẹ̀lú tí mo ti sẹ́tẹ́rìn ara rẹ̀ ọ̀rọ̀ mọ́ ẹ ti ya wèrè orí Sunday ẹnìkan dìde ń jà ìwọ kí wá jẹ́ òkú ọ̀rọ̀ kí tí ẹ̀lẹ́ fi láyé pè náà yìí tí ẹ̀mọ́ tẹ́ fi láyé pè gan. mo kọ́ àwọn bíbélì pé wọ́n kàn fi akéré kọ́ńtẹ́ẹ̀tì ni náà wọ́n yẹ kọ́kọ́ ẹ fi wọ́n fẹ́ pa orí Sunday Igboho wá kéèsì láti fi ní kọ́ńtẹ́ láti fi ní fọ́lọ́wà wọ́n yẹ lọ́jọ́ fi ní ẹ̀ náà ẹ̀ kọ́ bá gbọ́ lórí Sunday Igboho dé kóòtù kí wọ́n ní kó mọ sọ náà eré Sunday Igboho àwọn onugi ẹ̀ ní sórí rẹ̀ eré Sunday Igboho àwọn onugi àbí ẹ̀ ní sórí rẹ̀ gbogbo ẹ má jẹ́ gbogbo ẹ̀yin lọ ní sípò torí èèyàn gidi wà lóyún ẹ ti já wèrè. ẹ̀gbọ́n nǹkan tí Talọ́lọ́hun sọ. ẹ káàbọ̀ padà ṣé bí ẹ gbọ́ ẹ jọ ọ̀rọ̀ tí Talọ́lọ́hun sọ yìí ṣé ó rí sọ àbí ò rí sọ níbo lẹ̀bi ẹ wà mẹ́ ṣó parọ́ mọ́ àwọn kinní yìí ni ọ̀yàrí ó ní inú àwọn ọ̀rọ̀ tó sọ tí tèmi bá gbọ́ dáadáa wọ́n ní tó àwọn aráabí yìí ohun tí wọ́n ń ṣe yìí pé Sunday Igboho ò ní gbèjà yín mọ́ ṣe wọ́ọ̀tì ẹ̀ kan gbèjà yín ẹ̀yin Ìlọrin ẹni kí wọ́n lọ́ọ́ mú Sunday kí wọ́n mú Talọ́lọ́hun kí wọ́n mú ẹnìkan kẹta wọn ok tẹ́ bá ti tó jà ara yín gbè ẹ fílẹ̀ náà US imam ṣé Talọ́lọ́hun nìkan ló sọ̀rọ̀ ẹ̀ ni
ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló ti sọ̀rọ̀ ẹ̀ pé bọ́ bá wà ní kóòtù ní máa ń ṣubú wọ ọlọ́pọ̀ ni àwọn kan tẹ̀ ní bóyá ni ò jẹ́ pé bóyá ni ò jẹ́ pé ó ní wárápá àbí wàràpá ṣùgbọ́n yẹn ò kà wá ohun tí ìbá ní gẹ́gẹ́ bí àìsàn lára tó fi dògò pé yóò máa ṣubú ṣeré nínú kinní ṣùgbọ́n ohun tí bàbá yìí ń sọ ni wípé ẹ wá tí Sunday Igboho ṣe fẹ́ di ohun ìtayín lọ́wọ́ ẹ̀yin Ìlọrin nígbà tí èèyàn dìde pẹ̀lú ọrọ̀ àtọlá ẹni tẹ́ ẹ jọ múlégbèrè yín ó ní òòṣà ìbílẹ̀ lòun wá gbé ga àti àṣà wa lọ bá a ní ó fẹ́ wá gba divisionalist ni kìnnì kan ni kìnnì ga ohun tí wọ́n fi ní kán lọ mú ta lọ́lọ́run wà nù ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ̀tọ́ wọn ṣé wọ́n yẹ kó rí bẹ́ẹ̀ àwọn eégún bọ́ta ẹ̀yẹ́ gbé yín débẹ̀ lókè ọya lọ́hùn-ún wọ́n ń ṣe campaign àwọn rèé ẹ̀yẹ́ gbé yín dé ọ̀dọ̀ àwọn eégún tí wọ́n tú yáyá tí wọ́n tú yàyà tí wọ́n ń ṣe campaign èyí ṣe pé àwọn eléyìí wọn ò ṣe protest wọ́n ń campaign fún ìyàn ni àwọn wo mo pè léégún mò ń bọ̀ ẹ̀jẹ̀ gbé yín débẹ̀ náà bá padà dé wọ́n ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ òun rèé ẹ̀ṣọ́ ń bẹ̀. Ẹ káàbọ̀ padà àwọn tí mo pè léégún rẹ rí yìí ṣe bẹ́ẹ̀ rí pé ẹlẹ́hà ni gbogbo wọn pátápátá ẹ sátìrí wọn ẹlẹ́hà ni wọ́n níbo lẹ́yìn ìgbà ẹ̀yìn ti dáyé mélòó lẹ gbọ́ pé ẹlẹ́hà jáde fún campaign ibi tẹ́ ti mọ̀ gbọ́rọ̀ ti yíwọ́ pátápátá nìyẹn àwọn ẹlẹ́hà ló tú jáde yìí tí wọ́n ń ṣe campaign fún òyìn kan kí ni ìdí tí wọ́n fi jáde torí ìṣàríà àwa pè wọ́n léégún torí pé nílé bàbá tó bí èmi lọ́mọ bí àwọn eégún bàbá mi ti máa ń jáde rèé bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá eégún tí ó kọ́kọ́ jáde níjọ́ tí eégún bá máa kọ́kọ́ wọ̀ gbòòrò aṣọ dúdú ni wọ́n wọ̀ bí kinní ojú wà lójú wọn ní ìyàtọ̀ eléyìí ni wípé eégún máa jọkùnrin aṣọ yìí ó dẹ̀ gùn lọ sẹ́yìn débi pé ìwọ́n máa bá kó aṣọ yẹn ni àwa máa pè wọ́n ní baba alágọ̀ òun léégún tí ó kọ́kọ́ rìn gbogbo ìdílé tí wọ́n ti ń ṣe eégún pátápátá ni wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan tí ó kọ́kọ́ rìn láti inú igbó dé ilé kọ̀ọ̀kan lẹ́yìn ẹ̀ làwọn eégún yòókù tó bá fẹ́ jáde máa jáde inú ìṣẹ̀ṣe lẹ ti rí bọ́yá ẹ̀rẹ́ ni sọ fún yín inú ìṣẹ̀ṣe òun lẹ ti rí àṣà tẹ́ ń lò yìí àṣà tẹ́ ń lò tẹ́ ẹ wá sọ dípa bàbàrà yìí inú ìṣẹ̀ṣe ni fá inú ìṣẹ̀ṣe ni
kò sí nínú nǹkan míì nínú ìṣẹ̀lẹ̀